Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí wa káàbọ̀ sórí ìròyìn eléyìí tó jẹ́ ti eré ìdárayá pọ́nbélé tá a máa mú wá sí ojú amóhùnmáwòrán yín pẹ̀lú èdè abínibí tiwa eléyìí tí ò ní àbùlà bẹ́jà bákan nínú. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn eré ìdárayá ọ̀hún tí ó máa mú wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn tí wọ́n ń gbá lawn tennis, àwọn tí wọ́n máa ń fi igi gbá òkòlò tá a máa ń pè ní òkòlò láyé àtijọ́ lórí ọ̀dàn. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀. Ọmọ tó ń gbá lawn tennis arákùnrin ní ẹni ọdún mẹ́tàdínlógójì Rafa Nadal òun mà ló ti sọ̀rọ̀ jáde o wípé òun yóò padà láti bá wọn kópa nínú ìdíje Australia Open 2024 wípé òun yóò bá wọn kópa o. Rafa Nadal òun ló ti jáde o láti inú oṣù kìíní ọdún tá a wà yìí látàrí àṣìṣe àti egbò kékeré kan èyí tó gbé ní orí itan rẹ̀ tí wọ́n sì ṣiṣẹ́ abẹ ọkùn èyí tí iṣẹ́ abẹ ọ̀hún tó mú yẹ̀ẹ̀sì. Ní báyìí ó ní ara àwọn tí ń le koko nínú oṣù kẹfà ọdún tá a wà yìí òun ni wọ́n ṣiṣẹ́ abẹ ọ̀hún fún Rafa Nadal láti inú oṣù kìíní ọdún yìí tó ti kúrò tí ò ti bá wọn kópa nínú ìdíje kankan, ṣùgbọ́n nínú oṣù kẹfà ọdún yìí wọ́n ṣiṣẹ́ abẹ ọ̀hún fún ní itan o tó sì jẹ́ wípé ní báyìí ara rẹ̀ ó ti le dáadáa. Ó ní ìdíje Australia Open ti 2024 òun yóò bá wọn kópa ńbẹ̀ òun yóò sì ṣe dáadáa. Ó ní lẹ́yìn èyí ó wá ṣeé ṣe o kóun wá fi àdàgbà à ń ṣeré ìdárayá ti lawn tennis kóun fi tì kóun sì sọ wípé ní báyìí ó ibi gẹrẹjẹ ńlá bá gbà gẹ́gẹ́ bí Rafa Nadal bó ṣe gbé ọ̀rọ̀ jáde. Ó lámọ́ kó tó di kóun fi àdàgbà eré ìdárayá tì Australia Open ti 2024 òun yóò kópa òun sì ní ìgbàgbọ́ wípé òun yóò ṣe dáadáa nínú ìdíje ọ̀hún. Mo ṣì wà lọ́dọ̀ àwọn tí wọ́n gbá lawn tennis báyìí bí mo ṣe kúrò lọ́dọ̀ Rafa Nadal tó jẹ́ ti ọkùnrin ẹ jẹ́ kí n máa bọ̀ lọ́dọ̀ àwọn ti obìnrin o. Àwọn obìnrin tí wọ́n ti ń ṣe dáadáa èyí tó jẹ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn náà wọ́n wà nílé ọmọ o wọ́n ń ṣe ọlọ́jọ̀jọ̀ ọmọ lọ́wọ́ báyìí o. Àwọn arábìnrin yìí Naomi Saka eléyìí tóun náà wà tó ń tọ́ ọmọ tuntun lọ́wọ́ báyìí. Bákan náà Angelique òun náà wà ńbẹ̀. Bákan náà Caroline. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni wọ́n ní ó ṣeé ṣe o lẹ́yìn tí wọ́n bá parí ọlọ́jọ̀jọ̀ ọmọ tí wọ́n ṣe lọ́wọ́ o àwọn náà yóò padà sórí ọ̀dàn láti máa ṣe dáadáa nínú àwọn tí wọ́n ń gbá lawn tennis ẹ̀ka ti obìnrin o. Pàápàá jù wọ́n ní lọ́kàn láti kópa nínú ìdíje Australia Open ti ọdún 2024. Wọ́n ní láìpẹ́ láì jìnnà tí wọ́n bá ti padà láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn pàápàá jù àwọn tí wọ́n jẹ́ akọ́nimọ̀ọ́gbá wọn èyí tó ń kọ́ wọn bí wọ́n ṣe ń ṣe kinní ọ̀hún. Wọ́n ní wọn yóò kéde rẹ̀ ìròyìn yóò sì gbé o bó ṣe wà nìyẹn. Ẹ jẹ́ kí n wá gbàbẹ̀ kí n máa lọ sínú ìròyìn ti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá pàápàá jù eléyìí tó ní í ṣe pẹ̀lú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tó wà báyìí. Orílẹ̀-èdè England àwọn pẹ̀lú orílẹ̀-èdè Australia ni wọ́n gba ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́jọ̀rẹ́ tí ó bá fi di òpin ọ̀sẹ̀ tí ṣọjọ́ Jímọ̀ èyí tá a wà yìí nínú pápá ìṣeré Wembley Stadium èyí tó wà ní orílẹ̀-èdè England lọ́hùn-ún gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún bó ti jáde. Ẹ máa dì í mú gbogbo ẹ̀yin olólùfẹ́ orílẹ̀-èdè England àti Australia ẹ lọ́ máa gbáradì láti máa wo bí ẹ ṣe máa gbé kinní ọ̀hún. Èyí jẹ yóò jẹ ọjọ́ Jímọ̀ ni ṣùgbọ́n o ọmọ agbábọ́ọ̀lù tó ń gbá bọ́ọ̀lù jẹun fún ikọ̀ Arsenal tó tún jẹ́ ọmọ orílẹ̀-èdè England Busayo Saka wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ méjì ni o. Ó ṣeé ṣe kọ́mọ ọ̀hún kó kópa nínú ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́jọ̀rẹ́ náà tàbí kó má lè kópa látara wípé ó faragbé egbò ní inú ìdíje ti UEFA Champions League tí àwọn pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Lens Arsenal àti Lens tí wọ́n jọ gbá o níbi tí wọ́n ti pàdánù 2-1 sí ọwọ́ ikọ̀ Lens ọ̀hún èyí tó ti faragbé egbò náà. Ṣùgbọ́n wọ́n ní bó bá máa kópa láìpẹ́ láì jìnnà ìròyìn yóò gbé bí ò bá sì ní kópa náà kára rẹ̀ kó lè lè dáadáa o. Wọ́n ní wọn yóò jẹ́ kí ayé kó gbọ́ sí kí wọ́n sì mọ̀ sí i. Ní pápá àpá tí wọ́n ṣe ní pápá o a gbọ́dọ̀ wára rò torí bó rí pápá la wà báyìí tá a ti ń fún ní àwọn ìròyìn eré ìdárayá o. Ọmọ agbábọ́ọ̀lù tó ń gbá bọ́ọ̀lù jẹun fún ikọ̀ Manchester City yìí tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Norway ẹ ti mọ̀ Erling Haaland
òun ni wọ́n ti sọ di mímọ̀ o àwọn olùdarí tí wọ́n ṣe ìṣàkóso ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City wọ́n ní láìpẹ́ láì jìnnà àwọn yóò bẹ̀rẹ̀ sí ní bá ọmọ agbábọ́ọ̀lù ẹni aládé ọ̀hún tún bá dúnàádúrà padà láti má lè jẹ́ kí ọmọ agbábọ́ọ̀lù náà kó kúrò nínú ikọ̀ náà o gẹ́gẹ́ bí ìròyìn ti gbé jáde wípé ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid àti ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona láti orílẹ̀-èdè Spain ni wọ́n ti ń ṣẹ́wọ́ sí ọmọ náà wo bí wo bẹ̀ wọ́n ní ṣùgbọ́n o ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City àwọn olùdarí ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún wọ́n ní àwọn ò ní jẹ́ kí ọmọ náà kó kúrò ńbẹ̀ eléyìí tó jẹ́ wípé ó ń ṣe dáadáa fún àwọn a sì gbọ́dọ̀ pàdánù rẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde o ẹ jẹ́ kí n tún wá kúrò ńbẹ̀ kí n máa lọ ṣùgbọ́n kí n tó lọ ẹ jẹ́ kí n kàn jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹni aládèyé ọmọ yìí ti ṣe dáadáa o ó ti farahàn nínú ìdíje English Premier League fún ìgbà 43 ti English Premier League tó sì ti ní àǹfààní láti mi àwọn tètè tó ti gbá bọ́ọ̀lù bíi 44 èyí tó ti gbá wọnú àwọn báyìí fún English Premier League ìdí rèé tí ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City tí wọ́n ṣe fẹ́ pàdánù rẹ̀ sọ́wọ́ èyíkéyìí ikọ̀ eléyìí tó lè máa ṣọwọ́ sí o láti ibẹ̀ lọ mo ṣì wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City o wọ́n ní àwọn báyìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dúnàádúrà o láti wọ ọmọ agbábọ́ọ̀lù yìí eléyìí tó ń di àárín gbọ̀ngbọ̀n mú Kevin Philip èyí tí wọ́n ní ó ṣeé ṣe kí ọmọ òun kó kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City Kevin Philip ní ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ni tí ó bá fi dé inú oṣù kínní ọdún tó ń bọ̀ yìí bí wọ́n bá ti ṣí ilẹ̀kùn ọjà ìdúnàádúrà sílẹ̀ ó ṣeé ṣe kí ọmọ agbábọ́ọ̀lù ọ̀hún kó di gbádẹ́gbọ́n rẹ̀ kó kúrò nínú ikọ̀ náà kó máa lọ fún ìdí kan àbí kejì èyí tó hàn sí Manchester City. Kó tó di pé mo kó bùtù àti jẹ́sí mi kúrò lórí ìròyìn eré ìdárayá láti ilé iṣẹ́ ìròyìn Feli-feli TV fún tòní ẹ jẹ́ kí n mú ìròyìn eléyìí wá o kí n wá máa gbàbẹ̀ kẹ́mi náà lọ sínú dressing room kí n lọ rè gbé nǹkan tútù lura ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal láti orílẹ̀-èdè England lọ́hùn-ún àwọn ti Gunners Emirates nìyẹn àwọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ o wọ́n ti lọ ń gba owó alájẹṣẹ́kù wọ́n ti ń gba owó kọ́múlélátà báyìí owó onílò owó oníyọ̀ wọ́n ní tí ó bá fi di ní oṣù kínní ó ṣeé ṣe kí àwọn fọ́kóló àwọn tí wọ́n ń kó owó pamọ́ sí wọ́n ní táwọn bá ti wọnú kóló náà bí owó tó pọ̀ bá ti wà bẹ́ẹ̀ àwọn yóò lámọ́lẹ̀ ní o láti fi gbé ọmọ agbábọ́ọ̀lù yìí èyí tó jẹ́ ọmọ orílẹ̀-èdè England tó sì ṣe dáadáa o ìyẹn Ivan Toney kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Brentford èyí tó wà lọ́wọ́ báyìí kó wá darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá Arsenal Mikel Arteta bó ṣe sọ di mímọ̀ wípé ìwúlò ọmọ agbábọ́ọ̀lù Ivan Toney yìí wọ́n ní ó wúlò dáadáa o Ivan Toney èyí tó jẹ́ pé nínú ikọ̀ Brentford ló wà lórílẹ̀‐èdè England níbẹ̀ tó sì jẹ́ ọmọ orílẹ̀‐èdè England lọ ni àwọn yóò ṣẹ́wọ́ sí àwọn yóò pé jókòó láti bá dúnàádúrà bí ọ̀rọ̀ rẹ̀ àti gbogbo nǹkan bó bá ti wọ̀ àwọn máa gbé kúrò nínú ikọ̀ Brentford ni tí ó máa bọ̀ ní Arsenal láti wá máa ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ikọ̀ ọ̀hún. tó ẹ̀yin èèyàn wa mo lérò yìí pé ẹ ti gbádùn ìròyìn eré ìdárayá láti iléeṣẹ́ amóhùnmáwòrán ayélujára ìròyìn Feli-feli TV fún tòní tí í ṣe ọjọ́rú ọjọ́ àánú títí di ìgbà míì tẹ́tù máa láǹfààní láti bá mi pàdé nínú ìròyìn eré ìdárayá o ẹ jẹ́ ká máa ṣeré ìdárayá ó dáa ìmáa mú ara jí pépé ni o fún mi Adénúgà lẹni tó mú wá sí ojú amóhùnmáwòrán yín ire àtayọ̀ la ó fi pàdé ẹ máa gbá bọ́ọ̀lù sáwọn dáadáa.